A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run lórí ọ̀rọ̀ Alhaji Oríyọmí Hamzat. Mo ṣẹ̀ṣẹ̀ gbà pé òdodo ni pé àwọn tó máa ń sọ pé who say no government, ta ló sọ pé ò síjọba. Gbogbo agbára tí èèyàn bá ní láyé tó bá ti tako tìjọba, èèyàn ò lè jàjà ṣẹ́gun láyé. Gbogbo ìjà tí èèyàn bá sì ń jà tó bá jẹ́ pé lábẹ́ àtakò ìjọba lèèyàn ti ń jà, èèyàn ò lè jàjà ṣẹ́gun torí pé kí ni o, Ọlọ́run gbé agbára fún ìjọba. Pàápàá jùlọ mo dúpẹ́ lọ́wọ́ Alhaji, a dúpẹ́ lọ́wọ́ Alhaja Kafilat Kaula, a dúpẹ́ lọ́wọ́ yín o. Ìyá yẹn gbìyànjú gan, ìyá yẹn gbìyànjú gan. Tẹ́ ẹ bá gbọ́ ọ̀rọ̀ nígbà tí ìyá yẹn kẹnu bọ ọ̀rọ̀, ó fi jẹ́ pé gbogbo nǹkan láyé yìí ọ̀tá pọ̀ ju ọ̀rẹ́ lọ o, ṣùgbọ́n ọ̀tá tí ń ṣe bí ọ̀rẹ́ ló pọ̀ jù ni ò jẹ́ á mọ̀ pé ọ̀tá pọ̀ ju ọ̀rẹ́ lọ. Inú mi dùn tó jẹ́ pé Alhaji Oríyọmí Hamzat àwọn náà fi eléyìí wọn fi kọ́ ọgbọ́n. Gbogbo ẹni tí ń rẹ́rìn sí èèyàn, gbogbo wọn kọ́ lọ́rọ̀ èèyàn. Kódà èmi gan kọ́gbọ́n nínú ọ̀rọ̀ yìí nígbà tí ìyá yẹn kẹnu bọ ọ̀rọ̀ lórí ìrìn àjò tí ń rìn. Ó ní agbára o, àti pé ipò tí wọ́n bá Alhaji Oríyọmí Hamzat gan ní Agodi, kọ́lọ́run ọba kó sá mọ́ ṣàìsàánú. Ṣùgbọ́n ju gbogbo ẹ lọ, ibi tọ́rọ̀ náà dé dúró báyìí, a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé tó dé dúró torí orí atẹ́gùn la wà. Mo sọ pé ìdí mi ò fi lè sọ̀rọ̀ jù báyìí lọ ni pé ẹ rántí pé ọ̀rẹ́ ń sáré, ọ̀tá náà ń sáré, ṣùgbọ́n àwọn méjèèjì wọ́n mọ̀ sáré pé ta lẹsẹ̀ rẹ̀ fẹ́ gùn jù. Àwọn méjèèjì náà mọ̀ sáré pé kí rìn àwọn torí táwọn mọ̀ sá kọ yọrí sí ibi táwọn fẹ́. Ṣùgbọ́n bí táwọn gbà ni pé gbogbo eré tí ọ̀rẹ́ ń sá lórí Alhaji Oríyọmí Hamzat kó jẹ́ kí eré ọ̀rẹ́ kọ́lọ́run kó jẹ́ kó yọrí sí ọ̀dà, gbogbo gbìyànjú ọ̀tá lórí wọn kó já sófo. Gbogbo ẹ̀yin tẹ́ sì jẹ́ olólùfẹ́ Alhaji Oríyọmí Hamzat, tó bá jẹ́ pé lóòótọ́ lẹ nífẹ̀ẹ́ wọn lódodo, ẹ máa bá a ṣàdúrà fún ààrẹ wa torí pé àwọn kí ó ní al-amru minal a'la, àṣẹ látòkè. Gbogbo ìgbìyànjú lọ́yà bá ń ṣe láyé, adájọ́ tó lọ́yà bá ní ẹ fọkàn balẹ̀, kò sí nǹkan kan ìgbà wo ẹ̀ tí ọba tọ́wítọ́ yọ́ tọ̀, tí àṣẹ ìdarí ọba ti wá tọwọ́ bọ̀rọ̀ rẹ̀ kò lè ṣàṣeyọrí. Ṣùgbọ́n ẹ ṣáà jẹ́ a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, ẹ jẹ́ a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Bàbá wa ààrẹ Bọ́lá Ahmed Tinubu, nǹkan yóò ní bàjẹ́ o. Ẹ̀yin adarí wa, ọ̀rọ̀ yóò ní dàrú o lórí ọ̀rọ̀ ìpápá jùlọ ńlẹ̀ Yorùbá. Ẹ̀yin adarí wa ńlẹ̀ Yorùbá, a dúpẹ́ lọ́wọ́ yín o. Tẹ́ ẹ jẹ́ kí ojú ó ti àwọn ẹni bí ẹni èèyàn bí èèyàn, àwọn olólùfẹ́ Alhaji Oríyọmí Hamzat. Ṣùgbọ́n a tún wá fẹ́ rọ̀ yín, ibi tọ́rọ̀ náà dé dúró ó ń dùn mọ́ wa lọ́wọ́, ṣùgbọ́n pẹ̀lú ògo lọ́wọ́ Ọlọ́run, a fẹ́ kẹ́ tún bá wa kẹ́ ẹ jẹ́ kó yá kíákíá, kẹ́ ẹ jẹ́ kó yá kíákíá torí irú Alhaji Oríyọmí Hamzat kì í ṣẹni tó yẹ kó wà nírú ààyè yẹn. Torí pé àwọn ètò kan wà tí wọ́n ń ṣe tó yẹ pé bí wọ́n ṣe ń ṣe yẹn, tí ẹnu ìgbà tó ra dúró bí ọjọ́ mélòó kan tó ti ra dúró yìí, ó ti kó bá gbèsè ayé àwọn kan. Ẹ dákun torí t'Ọlọ́run, ẹ dákun. Gbogbo àwọn tí wọ́n fẹnu lu àwọn lórí ẹ̀rọ ayélujára náà, ẹ bá jẹ́ kọ́rọ̀ náà ẹ bá yára sí kíákíá torí pé kí ni wíwà ń bẹ wọn Alhaji Oríyọmí Hamzat ó ti ń affect àwọn kankan, pàápàá jùlọ láàrin àwọn tí wọ́n ń jàǹfààní wọn. Ojú ọmọ Yorùbá gbogbo asọkọ́là sá lóhùn torí pé gbogbo ọ̀nà tí Alhaji Oríyọmí Hamzat tí wọn ò fi ní bọ́ làwọn tó jẹ́ ọ̀tá wọn ni wọ́n mọ̀ wá. Àwọn tó sì jọ́rọ̀ náà àwọn náà ò sinmi, a ní sọ̀rọ̀ jù báyìí lọ. A sẹnu kù títí tọ́rọ̀ náà fi yanjú, tójú ó fi ti ọ̀tá tẹ́lẹ́gàn tí ó fi gbèrè tìjú. Ojú ọmọ Yorùbá bó tún padà bọ̀, Alhaja Kafilat Kaula, ẹ ṣé a dúpẹ́ o lórí ìgbésẹ̀ tó yẹ kí àwọn tó jẹ́ akọni ọkùnrin nínú àfáà tó yẹ wọ́n gbé, tẹ́pẹ́ yín tẹ́ jẹ́ obìnrin lẹ gbé, a dúpẹ́ lọ́wọ́ yín o. Ó dàbọ̀ ni, a tún padà bọ̀.